بسم الله فتحنا الباب وصلينا مع الأحباب ودارت بيننا الأكواب شربناها ببسم الله اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. adúgbò lọ́dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aláìlárun ànábùwà Muhammad gbogbo ẹ̀yin olùfẹ́ wa tí ẹ ń wò wá nírọ̀lẹ́ yìí ní ìjókòólẹ̀ wa nírọ̀lẹ́ yìí pẹ̀lú Maulana Fadilatu Sheikh al-alim rabbani Sheikh Alhaji Abdulwasi' Waliyullah Atayese Jakmal ọmọ bàbá Lágége. Gẹ́gẹ́ bí tọ́pìkì wa tí a kọ sí ojú amóhùnmáwòrán wípé lórí ọ̀rọ̀ Loga tí onímọ̀ àgbà ni bàbá wa Sheikh Adam Yahya Al-Fulany tí wọ́n sọ. A nídìí àwọn àlàyé àti àwọn ìbéèrè kan sí kejì lọ́dọ̀ àwọn àlùfáà wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ àwọn àlùfáà wa sí wípé bàbá wa Táyéṣe wọn kì í ṣe alágbọ̀wí, bàbá wa Táyéṣe wọn kì í ṣe àáfàá wọn ní wí mo wí, Atáyéṣe wọn kì í ṣe àáfàá mo léèlẹ̀ wọn léèlẹ̀ èmi náà wá kó Atáyéṣe kì í ṣe bẹ́ẹ̀. Àkọ́kọ́ ìbéèrè wa nírọ̀lẹ́ yìí fún àwọn àlùfáà wa Táyéṣe ni wípé bàbá wa Sheikh Adam Yahya Al-Fulany lérí ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ṣàlàyé lérí hadithu tí ẹ kà lérí fi àti min tí ń bẹ nínú hadith anabuwa Muhammad yìí tí ẹ kà fún gbogbo aráyé. Àwa rí àwọn èèyàn kan tí wọ́n ń sọ wípé àfáà wa Sheikh Adam Yahya wọ́n ṣe mistake, wọ́n lélẹ̀ fún yẹn náà sì gbà bẹ́ẹ̀. Àmọ́ bá ti mọ̀ yín sí ni wípé ẹ kìí sàfà àwọn lélẹ̀ ẹ̀kọ́. Àkọ́kọ́ béèrè wa ni pé Sheikh Adam Yahya ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé ẹ fi ìfẹ́ gbà ni àbí ẹ fi ti aláàfáà sí àfáà lẹ fi gbà lọ́wọ́ wọn pé gẹ́gẹ́ bá ti mọ̀ pé tẹ́ ẹ bá gbé fatuwa lẹ̀ tó ní mímọ̀ kan bá wá sọ̀rọ̀ lé lérí ẹ fi ti ń bẹ lọ́dọ̀ yín wọn tí ẹni náà sọ ẹ tún á fi ṣe àlàyé pé nǹkan tí mo ń wí ohun rèé o ẹ fi rinlẹ̀. Àmọ́ eléyìí kan rí pé n tí Sheikh Adam Yahya n tí wọ́n wí ẹ kàn gbà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ṣé ẹ kàn fi ìfẹ́ gbà ni lọ́wọ́ wọn ni àbí ẹ kàn fi pé tàlàfáà sí onímọ̀ láàrin ara wa ẹ fi gbà ní ọwọ́ wọn. Ẹ dákun a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé torí àwọn kan ní jámàlì nínú àwọn tàrọ́dúfù ìtumọ̀ tí ń bẹ fún kò sí alhábùlù níbẹ̀. Kódà nǹkan tún ní júmọ̀lù ní kíní kan ni kí ló wá dé tẹ́ gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn. Afẹ́kẹ́ bá wa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bó tiẹ̀ já sí wípé Sheikh Adam Yahya náà àlàyé tí ẹ ṣe níbi àdìsí yìí wọn ò dispute ẹ pé kò rí bẹ́ẹ̀ ń tẹ́ ẹ sọ nínú àdìsí anábùwà Muhammad yìí pé àwọn mẹ́jọ kan ń bẹ tí ànábì ní wọ́n wọ̀ náà wọn ò dispute ẹ. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ wọn sọ pé kò rí bẹ́ẹ̀. Ẹnu bí tí wọ́n kàn láhàdọ̀ náà ni fi àti min wípé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí àsáwọ̀ ni wọ́n sáwọ̀ inú àwọn sọ̀hábà ni. Ìbéèrè alákọ̀ọ́kọ́ nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì Sheikh Adam Yahya fúnra wọn àfà ni wọ́n. Àmọ́ a fẹ́ béèrè lọ́wọ́ yín ta ni Sheikh Adam Yahya gan fúnra wọn. Sheikh Adam Yahya Al-Fulany Imamu Daril Hijra ta ni wọ́n gan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nù tí a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé ní ìrọ̀lẹ́ yìí. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Hayyakumullahu ta'ala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Amin. Akí gbogbo ọmọ ya wa nínú Islam pé a kú iṣẹ́ ọrẹ a sì kú ibi tí Ọlọ́run ní kí a bá wẹ̀ Ramadan dé
lọ́dún yìí ní dáadáa kọ́lọ́n kó jẹ́ kí a fi ẹ̀mí gba ìyókù já. Àmín. bàbá wa gbalagége bàbá mudirul markaz àlékún àlàáfíà ara àtàlékún òkun ara àtàánú Ọlọ́run kó yìí tọ́lọ́run ti ṣe fún Ọlọ́run masa tó bá wa ṣe sí. Àmín. ọlá Muhammadu rasulullah àti gbogbo àwọn àlùfáà wa bẹ́ẹ̀ ilé àwọn àlùfáà wa lókè Agodi lọ́dọ̀ Sheikh Yahya Murtada bàbá mudiru níbẹ̀ àti àlùfáà wa àgbà oníwàásí Sheikh Jamaluddin Yahya Murtada àti gbogbo àwọn àlùfáà wa lápapọ̀ kọ́lọ́n bá wa dúró tì wọ́n. Àmín. ọlá àwọn ènìyàn Ọlọ́run ọlá Muhammadu rasulullah. Sallallahu alayhi wa sallam. gbogbo jama assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. gẹ́gẹ́ bí ìbéèrè tí o béèrè lọ́wọ́ mi Hayyakumullah. òun ni wípé èmi náà gbọ́ oríṣiríṣi àwọn èèyàn tí oníkálukú ń sọ wípé kelma jamal àtàyẹlíjàlì jamalu fi zammil khiyar ó rí pé ń jọ́ tèmi náà kọ́kọ́ tu láti jọ́ tí n ti ń tu kéwúláyé àtàyẹlíjàlì jamalu fi zammil khiyar títí tíra nkúmi ó fi gba ihò di abẹ́rẹ́ jáde so bẹ́ẹ̀ mi náà ti máa tunu bí mo ti máa nù Hayyakumullah. ṣe ọ̀tọ̀ understand báwọn àmì yẹn gbọ́dọ̀ ní àmánà ilmiya anything kọ́ wa kó ló gẹ̀yọ̀ kan lọ bá rí mi kan tó ṣàǹfààní ó gbọ́dọ̀ sọ pé ibi mo ti rí ni jẹ́ fún ọ ní example kan tó fi mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ní àmánà ilmiya Mawlana Sheikh Adam wọn nígbà táwọn ń bẹ̀rẹ̀ ọmọ akéwú táwọn ò tí ì máa ní tí wọ́n ń pè ní dàrájà wọn ní àwọn kọjá lọ níta Fàlàbí Òǹkìjìpá lọ́dún náà wọn láwọn wárí tí wọ́n ya kẹ̀kẹ́ kalẹ̀ wọn akọ́sálẹ̀ rẹ̀ pé dàrájà Sheikh Adam ní ọ̀dọ̀ Fàlàbí Òǹkìjìpá ni mo ti ma màánà kẹ́límà dàrájà Sheikh Adam sọ bẹ́ẹ̀ ní jásí wípé wọ́n he kẹ́límà dàrájà yẹn lọ́dọ̀ Fàlàbí ebi ògiri ilé Fàlàbí Òǹkìjìpá bàbá sì tún wá sọ àmánà ilmiya nìyẹn náà àkọ́kọ́ mbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń takò Sheikh Adam Yahya pẹ̀lú kẹ́límà jamal àwọn tí ń takò wọn kìí jásí wípé wọn ò ní tí àwọn náà gbẹ́sẹ̀ lé láti fi takò wọn àwọn náà ní nǹkan gbẹ́sẹ̀ lé ara tá a máa sọ pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ nù ọgbọ́ àwọn rí nǹkan gbẹ́sẹ̀ lé àmọ́ bí wọ́n gbẹ́sẹ̀ lé ojú kan wọn lọ ni wọ́n wò wọn ò wo ojú kejì gbogbo àwọn tí wọ́n kọ̀ndẹ́mù màánà kẹ́límà jamal fún Sheikh Adam Yahya ojú kan náà ni gbogbo wọn lọ báyìí tó ṣe dédé ọ̀rọ̀ Sheikh Adam Yahya wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn èé máa báwo lèèyàn ti máa dá sí ọ̀rọ̀ àti báwo làá sí máa tún ẹni tí ọba mú nǹkan kan wá báwo làá ti kọjú rẹ̀ pẹ̀lú mímọ̀ tí ó fi ju yìí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ tí ó wà gba tuntun lọ́wọ́ wọn. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé èmi gẹ́gẹ́ bí ẹ̀dá kan èmi kì í gba wọn lé ilẹ̀ mọ́ kó èmi máa tọpinpin nǹkan ọ̀sàmọ́lẹ̀ anything tí n bá rí èé tọpinpin rẹ̀ dẹ́kun kò dùn tí n bá tọpinpin ẹ̀yà yín tọpinpin ọlọ́run torí bẹ́ẹ̀ yẹn bá jáde sí mi ẹ̀yà yín èé yọ sí yà yín padà bẹ́ẹ̀ yẹn bá gba bí ìjáde gbogbo ọ̀nà òun ní tọ́fà ní ti lọ lè di kalẹ̀ tí wọn ò fi ní gẹ́ẹ̀tì mi lọ́nà ni. naam ká tó sọ ta ni Sheikh Adam Yahya ká tó sọ mo sọ kinní kan wípé ìmọ̀ tí onímọ̀ bá ní bó ṣe lè wù kọ́ pọ̀ ó ti yé kò túmọ̀ wípé gbogbo tíra lọ gbọ́dọ̀ kà tán èyí tọ́lọ̀ ń bá ní orí kanú tíra ó ti yé báwọn iná ni wọ́n máa fi ṣiṣẹ́ títí tá a fi rí ẹlòmíì tí ó tún rí omi tó yàtọ̀ fún yín òun la fi rí ẹnìkan jẹ́ kọ́ fún ọlọ́yọ̀ kan bí yín Imam Maliki wọ́n ń pẹ́ nìkan ní Ibn Wahab yìí ń bẹ nínú àwọn ọmọ kéwu Maliki ọ̀ngbọ́n mi yé Qasim ẹnìkan wá bá Imam Maliki jókòó báyìí ó ti yé kéèyàn ọ̀nàjú tó nǹkan da Qasim kéèyàn máa kà á tíra ọwọ́ bá Imam Maliki yé wọ́n Maliki ìjẹ́ mo lè máa ya ìka tí n bá ń ṣe kílò kọ rẹ̀ lọ́wọ́ ìjẹ́ mo lè tí n bá ń ṣàlùwàlá lọ́wọ́ ìjọ lẹ́tọ̀ọ́ kí n máa ya ìka tí n bá ń ṣe
àlùwàlá Imam Maliki ní kó má yàká òun ní takhlilu al-asabi' takhlilu al-asabi' ká máa ṣe báyìí tá a bá ń ṣàlùwàlá àti tẹsẹ̀ ó ní sọ́dá kún ọmọ ṣe bẹ́ẹ̀ Imam Maliki ní kódà ọ̀ ń gbọ́ kí ni Maliki wí ó ní ọ̀dà ẹni ọwọ́ máa pọ̀ dá ń bẹ́ẹ̀ bí jòkó Maliki ẹ̀yin àfáà ẹ̀dá kan torí Ọlọ́run gbogbo gbàlá máa sọ fún yín tẹ́ ẹ bá rí nǹkan kan tẹ́ ẹ lè fi tún tá a bá wí ṣe èmi tá a bá gbé kalẹ̀ ń ní ẹ lọ straight pẹ̀lú màkà ẹ fi tún ṣe ẹ má máa sọ dìjà ẹni ọlẹ́nu èébú tó mi yóò múra. rìhásà lè yí dájú. ayayayayaya pé kájọ pé kéèyàn fèsì ara ẹni kájọ máa lálà sí ara wa gbọ́ ní tí mo máa jẹ ni bí yẹn bá gbé dé àmọ́ mo padà rí wípé eléyìí ń wé sọ̀nà cousin mo padà rí bẹ́ẹ̀ pé eléyìí ń wé sọ̀nà nǹkan kìí sì bà mí lẹ́rù wàláhi làzim àmì yìí ń wé sọ̀nà sẹ́rí ọ̀nà mímọ́ ẹ̀jẹ̀ àfíìdì mímọ́ ẹ̀jẹ̀ àjọ náà níta abárí tó ọbárí kan mú wá tó yàtọ̀ fún tèmi yín juhudu mi ma juhudati tèmi náà pé ibi tẹ́ni yìí ti rí nǹkan yìí sọ̀nà kékeré ọ̀nà náà jìnnà àyìn àmọ́ inú nǹkan mẹ́ta tẹ́ni yìí sọ yìí ẹyọ kan yìí kọ́ yọ kó mbẹ́ torí mi rí èyí tó dáa jù yín lọ níta ń pè ní mímọ́ nù bọ́bá ti wá wí bẹ́ẹ̀ àwọn aláìmọ̀ kan àwọn ti kéwù nù wọ́n ti sàǹfààní èmi tí mo gbé wá èmi ní ládàá ìwọ tó tún àárín yẹn sí wọ́n náà gba ládàá ìwọ mímọ́ nù ẹ máa wo nǹkan àmọ́ kí n wá sọ̀rọ̀ kankan nìkan wá ní ha ń dà lúrú o sọ ìbọn mo gbé ni àbá àké mo gbé àbí mo jẹ́ni tí ń yọ àdá tí ń yọ ọ̀bẹ káàkiri ayé àbí ń jà káàkiri mo sọ̀rọ̀ mà pọ́sì kìíní kan pàbílẹ̀ nípa àwọn àbá àkẹ́sì kóra wọn jọ lọ ni wọ́n sì lè fẹjọ́ mi sùn lérí ọ̀rọ̀ ó ṣerun jọ́fẹ́jọ́ mo ti wá sàlàyé yẹn fún wa ntí òye wọn nípa wọ́n sì lè fẹjọ́ mi sùn. tó bá mọ̀ tẹ̀bí wọ́n jáde sọ fáyé. bẹ́ẹ̀ ni kọ́dà ń gbà mo sọ̀rọ̀ àwọn sàhábà yìí àfa kan náà ń fẹjọ́ sùn káàkiri gbogbo àwọn àfa mi ló pé pé ó tó àwọn àfa mi mẹ́rin tí àfa yìí ń pé. èwo ló máa fẹjọ́ sùn. ó sì lóhùn ní mímọ́ mo ní ìwọ tó lóhùn nímọ̀ mo wá sọ̀rọ̀ kan ọ̀ wá rí ọ̀rọ̀ yẹn bá ń yanjú ọ̀wọ́n lè fẹjọ́ sùn ti agboolé tí mo wá kó ogun jà àbí ìfẹjọ́ sùn ti kiri yín o. igi là á pè. àbí ìfẹjọ́ sùn pa ti sọ̀rọ̀ mímọ́. ẹ máa wo Ibn Wahab wá jẹ́ kí ẹni tó béèrè ọlọ́tán ẹni tó béèrè lọ́wọ́ Imam Maliki ó jẹ́ ọlọ́tán nígbà tó yẹ kó máa kéwú lòun fún Imam Maliki òbún kálukú wá kú ọlọ́dọ̀ Imam Maliki tó Ibn Wahab ní akramakumullah ya Sheikh ọlọ́njàre pé ẹ̀dá kun ọ̀rọ̀ tí ẹni ń béèrè lẹ́ẹ̀kan tẹ ẹni gbà náà wípé kọ̀sẹ́rì fún òun lẹ́rìí Imam Maliki wa ọmọ akéwù mi ni ọ ọlẹ́rìí ó yẹ akramakumullah mọ kátírà mọ nájú wo nǹkan ni ìwọ́n oníyẹ̀rí lọ́wọ́ tí ò sí lọ́dọ̀ tèmi ní ọlọ́njàre yín pé akramakumullah mọ́sá akramakumullah náà mi ọwọ́ ní Ọlọ́run rí àdíìsì tí ànábì ń sọ fún ẹnìkan wípé tó o bá ń sàlùwàlá o máa fi ọwọ́ ya ọmọ níka rẹ̀ báyìí o Imam Maliki ni kò mú wa ọba fi àdíìsì hàn Maliki ni ṣíṣ ó ṣeun ọwọ́ sàdúrà fún gbàtọ́ dára ọjọ́ kejì Imam Maliki ni kò wọ́n lọ lè pe ẹni tó béèrè lánàá wa ọwọ́ adé Ibn Wahab sí wa ń bẹ̀ fúnra Maliki wa ń sọ fẹ́ ni ó béèrè pé ìbéèrè èsì tí mo fún ọ lánàá ń kọ̀díyà àtàná tí mo dáhùn mo sì rí dání o mistake mo ṣe lánàá o ṣe ẹ̀ ń gbọ́ báwọn mistake ń tàná tuntun rẹ̀ àdísì ànábì rẹ̀ tó bí ọ̀rọ̀ tèmi dànù pé ó ń sí Ọlọ́run sọ fẹ́ nìkan pé báyìí tó bí wọn náà bá yà ká kò sí wọn bá ń fọwọ́ ya ìka báyìí kò sàbùrù ń bẹ̀ ọ wá fẹ́ máa lọ níwá ó ní kì í ṣe ìmọ̀ mi o ọmọ kéwù mi yìí lọ́kà òun ló ní mímọ̀ náà ẹwà máa náà lọ́dọ̀ Maliki odidi Imamu Darul Hijra tẹ́nìkan kan ò tó ọ ní ọmọ kéwù òun ló ní àdísì yẹn o òun ló mú mọ̀ yẹn wá. àgbọ́yé bàbá àwọn onímọ̀ ti gbọ́yé. àwọn máa ti understand tí mo yí wa cousin. àgbọ́yé bàbá. òun lọ fà á tó fi já sí wípé ńgbà tí Maulana Sheikh Adam Yahya àwọn náà wá ń jẹ́ Imamu Darul Hijra. Masha Allah. ó ti yé wọ́n wá sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn
ngba wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà mo wá nǹkan mo wá lẹ́nu bí wọ́n ti rọra sọ̀hún èmi ti he nǹkan Mashallah. kí n máa he nǹkan kiri Gẹ́gẹ́ bí omi mọ̀ gẹ́gẹ́ bí omi mọ̀ èmi fẹ́ kí nǹkan kan bọ́ kí n má mu ó ti yé mo wá he àkọ́kọ́ ni pé ńgbà mo kọ́kọ́ gbọ́ kẹ́límà wípé jamal ó ti yé nípe ní rànkúnmí okùn màálù ó ti yé àbí okùn tí wọ́n fi ń so kí là ń pe ojú omi yìí ṣíìpù àbí okùn màálù náà máa nípọn ó ti yé báwọn wípé náà ni àyà yìí ń sọ̀rọ̀ lórí ẹ̀ kìí ṣe jamal Hadisi yẹn sọ láyà ni àyà àtàyẹ̀lẹ́jà òun hadisi náà ń sọ ó ṣeun ó dàn pé àyà Kùránì náà lò hadisi náà wáyà lò nígbà wọn sọ̀rọ̀ náà láì níwádìí rẹ̀ mo gbọ́dọ̀ kọ́kọ́ gbà á pẹ̀lú sáràtì kan inú tí wọ́n fi máa gba ìwáyà lọ́wọ́ yàn òun ni kí wọ́n má jẹ lẹ́tàn. ẹ jẹ́ múnsífù. ẹ dákun sáwọn èèyàn ń tẹ̀lé mi báyìí. àwọn èèyàn ń kọ yé tààrà. téèyàn bá fẹ́ gba ìwáyà lọ́wọ́ yàn inú sáràtì kọ̀búlì rìwáyà min ṣuruti kọ̀búlì rìwáyà ó ti yé báwọn kí ẹni yẹn kó má jẹ́ òpùrọ́ kó jẹ́ olódodo kó sì má jẹ́ lẹ́tàn. Imam Bukhari radiyallahu ta'ala anhu ọlọ́lẹ̀ báyìí nìkan wọ́n fẹ́ gbàdísì lọ́wọ́ ẹ̀ kó tó gbà yìí náà kún ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ gbàdísì lọ́wọ́ ẹni yìí nígbà tó délé ẹni yìí ó dúró lọ́kẹ̀kan ó ń wu ẹni tí ó gbàdísì lọ́wọ́ rẹ̀ tó ń gbọ́ mi ọba rí ohun tó ohun ti ń fẹnu pe ẹran wọ́n ti máa ń fẹnu pe ẹran ń fẹnu pe ẹran rẹ̀ ìwọ̀n mi gbá báyìí ìgbà wọn dún ọgbọ́ ìwọ̀n mi gbá ìgbà wọn dún ẹran rẹ̀ wá ń sáré bọ̀ wá láti jìnnà ó ti yé báwọn dẹ́ ma pé ẹ̀mí gbá oníkẹ́ran wá jẹun ẹran wá ń sáré bọ̀ wá láti jìnnà sẹ́nìgbà tẹ́ran déwájú rẹ̀ wáyé rí ọ̀hàn ẹran ní ẹsẹ̀ ọba sọ okùn sí lẹ́sẹ̀ ló dé malẹ̀ Imam Bukhari wá súnmọ́ bàbá yìí ọwọ́ ní ọkùnrin yìí ó ní oúnjẹ tẹ́ ẹ pé ẹran pé ọ wá jẹ dà gbà tí ó wọnú gbà rẹ̀ òkúta lọ́ba mẹ́ olóúnjẹ tẹ́ ẹ pé ẹran pé ọ wá jẹ dà ọkùnrin náà oúnjẹ kí ni mo fi kíní yìí tàn kó lè ba wá sunlé kí n lè ba rí mú ni èyí tí Imam Bukhari fi wá ní tọ̀ mo fẹ́ gba díìsì lọ́wọ́ yín tẹ́lẹ̀ ní àmọ́ yín gba díìsì lọ́wọ́ yín mọ́ ẹ̀yin tẹ̀ ń tan ẹran lẹ́yìn ní tan èèyàn. àwọn èèyàn ní yé yékéyéké. ṣé wọ́n ń yé wọn. yékéyéké. ẹ̀yin tẹ̀ wọ́n tó tan ẹran. ọ̀ ní tèmi èèyàn. lóò ní tèmi èèyàn wọ́n fẹ́ gba díìsì lọ́wọ́ rẹ̀ o sì tan wọ́n rí ọtọ́ ń tan ẹran. èmi tó wọ́n fẹ́ gba díìsì sórí pọ́ padà tàn mí níta ànábì òwì lọ́wọ́ sọ pé ànábì òwì ní òjì Imam Bukhari ó gba àdíìsì lọ́wọ́ ẹran. èmi ti wá stọ́dì kínní yìí lára Mawlana Sheikh Adamu Yahya. Sheikh Adamu Yahya ti sọ ọ̀rọ̀ mẹ́ta tí mo wá di ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tí mo sì bá bẹ́ẹ̀. tí wọn ò tàn yín. wọn ò tàn mí wọn ò sì tàn yé. wọ́n ti sọ ọ̀rọ̀ mẹ́ta tí mo wá di ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ mo ṣe mo tu kùnkùndùn ẹ̀. ẹ̀yin máa ń wájú ọ̀rọ̀ tán. mo kàn kọ́dà bí mo la bàbá mudiru bá sọ̀rọ̀ èmi wàláhì làásì máa wá díẹ̀ lóòótọ́ àfa wa ni wọ́n tá a bá sọ̀rọ̀ àmọ́ bàbá ò lè bàbá wípé olódodo ni wọ́n àmọ́ wọ́n sì dé olódodo nítorí àwọn tí wọ́n bá béèrè lọ́wọ́ tiwa tá a bá ń pírẹsẹ̀ntì ọ̀rọ̀ bàbá mudiru tá a bá fẹ́ béèrè ẹ̀rí lọ́wọ́ tiwa àwa náà gbọ́dọ̀ wádìí ní tí bàbá ń sọ ni. kíni wà ń bẹ lára Sheikh Adamu Yahya nígbà àwọn sọ̀rọ̀ mẹ́ta tí mo ti wádìí ẹ̀ tí mo bá njọ wọn wá sọ̀rọ̀ Jamal tí ìwádìí ẹ̀ tí mo ti mọ̀ wípé ẹni yìí ò ní parọ́ ọgbọ́ kìí sábà tí máa hun kan ní èrí náà èmi gángan fúnra mi ṣẹ̀ṣẹ̀ wá wádìí gbogbo ẹ̀ sásojú rẹ̀ o ti yé mo ní kí wọn náà wò. bàbá báàsù tí èsè kékeré. o ti mọ ní wá wò ó. báàsù tí èsè kékeré. nígbà bá Adamu Yahya wí ní sọ pé wà lójú ọ̀nà. bẹ́ẹ̀ni sà. mo ti sọ lójé kémi ọgbà lọ́jọ́ kejì wípé Sheikh Adamu Yahya bí wọ́n ti tú Jamal yẹn máa bẹ́ẹ̀ bí èrè tí wàá máa bẹ̀ wọn ló jẹ́ máa pé gbogbo ẹni tí ń takò Sheikh Adamu Yahya lórí kẹ́lìmà Jamal tí wọ́n tú fún okùn tó yí tó tóbi tó yí tí wọ́n tú fún yẹn gbogbo ẹni ó jáde lórí mídíà tó takò wọn gbogbo ń kálukú ọ̀mọ́ wọn ọ̀mọ́ bẹ́ẹ̀ ni ẹ rí i pé Sheikh Adamu Yahya ń fèsì wọn ò sì sọ̀rọ̀
get ejo ja won sọ̀rọ̀ ni wakina bi ja'alika in jafauta muallima so nam èmi wá wà nípò kemi o sọ̀rọ̀ náà tole lo mi o ma wò pé ha koda se Adamu Yahya ma se jafa lalla tanjo ni ma to koda àwọn gata ko wọn lérí ọ̀rọ̀ jamalu gan ka wa èmi wá bi yo wí pé ẹlòmí wá ní koda jakumali gan wọ́n kan lele wọ́n náà kan mú ni ro ba mu mu èmi wá fẹ́ dá padà àwọn tó ní mo mu ku mu káwọn lè mọ̀ wí pé yin mo mu ku mu èmi ti tọpinpin kelma yẹn mo sì bá bẹ́ẹ̀ ń jásí wí pé ojú tèmi fi uslubu tèmi gbà máa ṣe báṣu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rìn bẹ́ẹ̀ ojú kan làwọn èèyàn máa lọ wallahi èmi lójú kan gbogbo ẹ̀ ní tọ́ káàkiri bó lélẹ́yìí wí lórí nǹkan ẹyọ kan yìí bó lélẹ́yìí sọ bó ń tọ̀ ń sọ kí lélẹ́yìí wí àwa gbogbo ẹ̀ káàkiri láti wá wò yìí tí àwọn ẹ̀sẹ̀ wá gbé làákàyè kalẹ̀ wípé ṣé léyìí tó wí só sì lọ bẹ́ẹ̀ wallahi bí ọ̀rọ̀ kẹ́lìmọ̀ yẹn ṣe ní wàá sàlàyé fún ọ. àgbọ́yé nta fẹ́ là ní n wàá sàlàyé fún ọ tí n bá wà ní position kí n fún yàn ní mark n bá fún wọn láti ṣe Adamu Yahya ní mark àmọ́ àfa mi ni wọn àwọn náà kọ́ wa tẹ́gẹ́tọ̀ èyí tó fà àfa yẹn ní mark àmọ́ àmọ́ sọ fún wọn pé adamu Allahu dawlatahu. Masha Allah àmín. ọlọ́run jẹ́ àrí wọn pé. àmín. naam inú àwọn àgbà àfa àti markasi ní lónìí inú ẹ̀ ní Sheikh Adamu Yahya tí ó ṣe fi ọwọ́ ọ̀rọ̀ sí kò sí fọwọ́ ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan kò sí fọwọ́ tì bèlè tí wọ́n fọwọ́ ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo bàbá wọn sì máa ìjàgbọ́n mímọ́ lòun máa fẹ́ ń tiẹ̀. àbó ti dànù ìjàgbọ́n tó dànù. òun làwọn náà jọ. bẹ́ẹ̀ni. naam mo wá díẹ̀ nígbà mo wá rí wípé àwọn tí wọ́n ní jùmọ́lù ni wọ́n ní jùmọ́lù ni kìí ṣe jamalu ó ti yé wọ́n try ọgbọ́ wọ́n try àwọn náà gbìyànjú. tẹ́ ẹ bá wo under al-mujamul wasit ó ti yé báwọn òun tú mẹ́ta tí ọ̀nà mẹ́ta ni wọ́n gbà á lò tí wọ́n máa ṣe déédéé al-hablul galis okùn tó yí máa tẹ love and like ẹ sì máa ṣí ẹ̀rẹ̀ náà ọ̀nà mẹ́ta ni al-mujamul wasit gbà lò ọ̀nà alákọ̀ọ́kọ́ ó lo àlìjùmọ́lù bifati ilmim bifati ilmim ó lo àlìjùmúlù biteskin ilmim ọgbọ́ ó lo àlìjùmúlù bidomilmim ó sì lo àlìjùmọ́lù bitesdidi alalmim ó ti wà bifati heha o ti gbọ́ báwọn. àgbọ́yé. alákọ̀ọ́kọ́ mo lọ ọ̀ndẹ̀ yìí o tí mo lọ lè wò fúnra mi mo mú jáàmù yẹn tó ń gbé wá ọ̀chẹ́kì ẹ̀. ọwọ́ ní àlìjùmọ́lù ó ní wọ́n á lò ó ní alhablul galis wọ́n sì tún lo àlìjùmọ́lù òun nìkan ìtumọ̀ méjì lòun nìkan ní fúnra ẹ̀. Al-Jummalu wọ́n lò ní al-hablul galis okùn tó yí wọ́n sì tún lò lọ́dọ̀ àwọn oní hisab dọ́rùbù inú dọ́rùbù àwọn oní hisab tí wọ́n ṣe àdàdì wọn pẹ̀lú al-huruful abjadiyya abajada àbíkílẹ̀ ń pè é tí wọ́n lò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn àwọn náà ń lò wọ́n ń pè ní hisabul jummal kẹ́kẹ́ wọ́n pè é hisabul jummal wọ́n lò bẹ́ẹ̀ sọ pé jummal wọn ti méjì báwọn. Alijumulu bitaskin ilmim wọ́n lò ní okùn tó yí alijumalu bifatih ilmim wọ́n lò ní okùn tó yí tó bá ti wá di alijumulu bidommil mim ó ti dọ̀rọ̀ wọ́n lò fún jama certificate jama ni wọ́n máa lò alijumulu fún naam ọwọ́ akú jamal bifatih ilmim وفتح الجيم طوى النوع ديسي يلجى الجمل في سم الخيال قواسي هم بي الموجم الوسيط òun ni gbogbo nkálukú lọ lè wò wọn wá rí mbẹ nígbà wọn rí mbẹ báyìí wọn jáde sí Mọ̀lánà Sheikh Adamu Yahya pé kò sí ntọ́jọ́ kìnìkan torí wípé àwọn eléyìí àlejúmúlù àlejùmálù àti àlejúmálù yìí
ó ti òun ní Ibn Abbas ní kira Ibn Abbas ó lò àtàyẹ̀líjà lè jò málù ó sì lo àtàyẹ̀líjà lè jù múlù ó sì lo àtàyẹ̀líjà lè jù málù òun lò bẹ́ẹ̀ tí Ibn Abbas tó lò yẹn àwọn ṣe kí ni àwọn tẹ̀lé lọ so ńgbà àwọn tẹ̀lé lọ ni wọn mọ ọ̀nà tí Sheikh Adamu Yahya gbà táwọn fi tí wọ́n fi ní màánà wa ìgbà tèmi ó ṣe ìgbà tí bá sùn tèmi èmi ń ṣe káàkiri ni ìgbà tèmi ó ṣe káàkiri kí n tó lè sọ pé n tí mo rí lọ́dọ̀ wọn yìí o àǹfààní Loga yìí ọ̀dọ̀ wọn mo ti máa wí pé bí wọ́n ti lóore táwọn kí mo sọ bẹ́ẹ̀ sísọ tí mo sọ wọn lẹ́lòmíì wí pé wọ́n gbégbé kúgbélé lọ́wọ́ ó lé wọn gbégbé gbélé mi lọ́wọ́ ọ wà lọ bí al-Mu'jamul Ma'ani Mu'jamul Ma'ani tó bá wá débẹ̀ òun lọ wá lo alijamalu fún ọ ló lò fún wa alijamalu yẹn ìtumọ̀ mẹ́ta ló wá fún ṣe kọ́sì mò ń gbọ́ ó fún alijamalu ní alijamalu bí fatihil jim wal mim alijamalu yẹn tí alukurani lò tí àdìsí yìí náà lò òun wá lọ lè lò ọ wá ní àkọ́kọ́ wọ́n ń pè akọ rànkúnmí ẹ gbọ́ wọ́n ń pè jamalu zawju nakọ akọ rànkúnmí alijamalu wọ́n pè ní zamakatun bahariya ẹja odò ọgbọ wọ́n pè ní kíni samakatun bahariya ẹja odò àmọ́ tí Sheikh Adamu Yahya fẹ́ lò ń bẹ kò túmọ̀ kún ẹsẹ̀ máa tú gbogbo Loga fún wa èyí táwọn fẹ́ lò fi tú jamalu làwọn mú wá àmọ́ ńgbà tèmi rí èmi tún wá ṣàǹfààní mi wípé àṣé wọ́n tún àṣé kìí ṣe okùn nìkan ni wọ́n ń lò fún àti rànkúnmí nìkan àṣé wọ́n tún ń lò fẹ́ ja odò náà. láwọn màání tó pọ̀. wọ́n sì ń lò fún wọ́n sì ń lo alijamalu fún alhablul alghalis. naam èyí wọn ti dúró wọn ti rí bẹ́ẹ̀ pé àwọn ọba nínú mọ́jà wọn ò ní rí bí mọ́jà mú lọ wa. so òun ni wọ́n máa jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n ń ta ko Sheikh Adamu Yahya wípé wọ́n mọ̀ tí Loga tí wọ́n ń wí Sheikh Adamu Yahya máa Loga yẹn mímọ̀ tí wọ́n máa tẹ̀mí rí bẹ́ẹ̀ ló jẹ́ mi ò mú lọ́wọ́. gbígbà tí wọ́n òun náà ni làákàyè tọ́lọ̀ ń fún mi tẹ̀mí máa fi ṣe nǹkan tí èsì máa fi ṣe kìyàsù nǹkan ó ti yé báwọn ẹ máa fi ṣe kílẹ̀ gẹ̀rbal máa fi wọ́n máa fi jọ ṣe gbogbo ẹ̀ ọgbọ́ àgbọ́yé òun ni mo fi understand wípé bá ṣe tu yìí màá nátà mú wá yìí ọ wà asọ́jù màá nátà wà ń tu lọ ṣẹ́sì mọ̀ pé àfa àwa náà ni wọ́n so àfa àwa ni wọ́n àmọ́ bá àfẹ́ ní bá gbé nǹkan léèyàn lọ́wọ́ tí ó bá dáa kọ́dà bí òun lè sọ fún un pé kódà èèyàn nílò tẹ́tàrà stand àmọ́ ńgbà tí wọ́n gbé nǹkan lé wa lọ́wọ́ tá a sì rí pọ́ dáa ó ti bá wọn òun ló jẹ́ kí bàbá mudiru tó bá ti gbé nǹkan kan lé wa lọ́wọ́ nísìn gbogbo tó bá gbé lé wa lọ́wọ́ àwa mọ̀ wípé bàbá ò ní jáde àmọ́ bàbá wa pé kò ní jáde wí nǹkan kan àfikún ó ní ẹ̀rí wọn lọ́wọ́ ṣé ọ̀dọ̀ understand báwọn. mo á wò pé tẹ̀síbíù yìí pẹ̀lú ntí ọlọ́run lò yìí káwa náà fi làákàyè wa gbé kágbé kalẹ̀ sórí làákàyè wa kọ́sìm. àgbọ́yé atayẹli jalijama ló fi zambẹlẹ kẹyà títí tí rànkúnmí ò fi wọ òdi abẹ́rẹ́ àti rànkúnmí àti abẹ́rẹ́ wọn papọ̀. ṣe ma pé wọn jọra wọn bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ sanfa wọ́n bá fẹ́ ṣe àpèjúwe nǹkan tó ṣe tẹ̀sí bí wù nǹkan ó gbọ́dọ̀ mú nǹkan tí wọ́n kọ́ra náà ara wọn wá. èmi wá rí wípé hábùlù yẹn okùn yẹn tí wọ́n tú ni tó ìjà sí pé abánú mọ́jàmù bẹ́ẹ̀ wípé wọ́n tú jamalu ní alhablu ghalis tọ́lọ́hún sì ló pé àtàyẹ̀lì jàdì jamalu fi zamil khiyat a sì rí pé okùn ní máa wọ̀ di abẹ́rẹ́ tẹ́lẹ̀ èyí tí máa wọ̀ di abẹ́rẹ́ nú okùn ní alhablu rakik awi dakik ọgbọ́ alhablu rakik awi dakik awi alhablu layyin okùn tó rọ̀ tó ó wà rakik ó ti rin ọ̀wín tá a bá tì í bọ ihò di abẹ́rẹ́ yọ jáde ní rọrùn sẹ́tìgẹ́tì amala hablul ghalis ó ti bá wọn mustahilu ni kọ́ wọ ihò di abẹ́rẹ́ ọwà sọ́ab ó ti wà mustahil
kò possible kó wọ ihò di abẹ́rẹ́ títà kí a mọ̀ fi dé kò ní wọbẹ̀ kò wọbẹ̀ rí kò sì ní wọbẹ̀ lọ́lọ́run fi lòyìn òun fi àwọn pé tẹ̀síbíhù tí Sheikh Adamu Yahya mú wáyé ọjọ́ tèmi torí mi ti gbé wá pé tẹ̀síbíhù kọ̀ríbù lélẹ́yìí kọ̀ wá ba'id ó súnmọ́ yìí pé okùn náà ní wọ ìdí abẹ́rẹ́ àmọ́ okùn tó yí tó nípọn tó sì yí tó tóbi kò lè wọ ihò di abẹ́rẹ́ òun ló jẹ́ kí mi ọ gba ọ̀rọ̀ Sheikh Adamu Yahya eléyìí àlàyé ni fẹ́ni tí ó máa wí pé tí wọ́n lélẹ̀ fún àtàyèsè lóko èmi èkókò kúkò àgbà wọn tí wọ́n lè kéwú torí kọ̀ sẹ́ni ẹ̀wọ̀n kí wọ́n máa kéwú àmọ́ sí nǹkan tú abẹ́gbẹ́ wọn ìjọ àyà kan gbà tá mbẹ́ lè kéwú èmi tú àyà kan torí mi sábà máa ń wá kókòdó nǹkan bẹ́ẹ̀ nìkan bá sì wí nǹkan kan èmi máa sábà fẹ́ takò nǹkan mi tí n bá ní ntọ́ yàtọ̀ sí tiẹ̀ nígbà tá mbẹ́ lè kéwú wọ́n wá ń tú àyà kan àyà wọn ní zuk innaka antal hasisul hakim ó ti yé zuk innaka antal hasisul hakim ó ti yé èmi bá tú níjọ náà mo ní nígbà tó bá mẹ́lẹ́ kéwú ni o mo ní zuk ọlọ́run ni ọmọ atọ́yàwó innaka antal hasisul hakim torí pé ìwọ ọlọ́run ọba pàtàkì ni ọ́ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ́ ṣe ọgbọ́n mi zuk ọlọ́run ni ọmọ atọ́yàwó innaka antal azizul hakim torí pé ọlọ́run ọba pàtàkì ni ọ́ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ́ lọ́kàn nú àwọn ọmọ akéwù tó àjọ òun wá ní bóòlù ọlọ́run ó ṣe nígbà náà pé ká máa tọ́yàwó tí ọlọ́run tó máa wá ní torí pé ọlọ́run sọ́lọ́run ní ń bára rẹ̀ wí ó ti yé báwọn ó ní kò sí ní tó ń jọ kò rí bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ lórí la bá kó lọ sí ọ̀dọ̀ àwọn àlùfáà àwọn bàbá ní báwọn kọ́ ó ti yé báwọn wọ́n wá tú fún mi pé zuk máa tọ́yàwó innaka antal azizul hakim ṣe bó ń pera rẹ ní ẹni abiyì láyé ó ń pera rẹ pé wọ́n lọ gbọ́n jù láyé ńgbà tó ń bẹ láyé ìmbá ní rárá o kò sí ń tọ́jọ́ torí pé ọlọ́run ni wọ́n máa lo antal azizul hakim fún gbà tó ń bẹ lé kí n tó àti ìmọ̀ kankan ó ti ẹnu díẹ̀ wọn làwọn ń wò pé bóyá pé tọ́rọ́ lọ́run náà máa lo antal azizul hakim fún bọ́bá yarí máa fà lọ pé rárá pé lò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ti yé kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé kọ́sìm mo yarí òun jinlẹ̀ nígbà wọn rí pé mo yarí gbogbo wọn ṣe ń wí tí ń gbọ́ wọn bá fi mí lẹ̀ ìbọ̀ padà wá yá tó pẹ́ tí mo padà wá mọ màánà rẹ̀ lóòótọ́ wípé bí wọ́n ti tú ni ọ̀n gbọ́ òun lórí àáfàá mi tó tú njọ́ náà tí mo takò njọ́ náà nígbà tó lọ ní kí fatiwu rẹ̀ dé tá a padà mọ́ wọn wá pàdé wọn jọ kan mo ní akara wọn kun la mo ní mo lè rántí kéwú tẹ tú fún mi njọ́ sí báyìí tí mo jiyàn níbẹ̀ ni mo ní mo ti padà mo ní gbọ́ padà yá mo padà rí wípé àṣebẹ̀ ti tú náà ni mo ní kí èyí wa njọ́ náà ni mo jẹ́ kó yé wọn njọ́ náà wípé bẹ́ẹ̀ ti tú njọ́ òun mo padà kàn án bẹ́ẹ̀ so kò sábúrú ń bi kí èèyàn takò yàn kọ́ wá rí ti ó tún tó tún wé ju tí wọ́n mú lọ́wọ́ lọ. wọ́n máa mú lọ́wọ́ náà ní tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni pé làákàyè ni kí a lọ lè gbìyànjú kí ajé ọmọ ṣiṣẹ́ ṣe rí ojú yìí kọ́sìm ojú yìí àgbákò lójú o àtẹ̀tí. àgbákò lójú àgbákò létí o lọ́nà wo. etí wèrè létí wèrè ni etí làwọn èèyàn fi ń gbọ́rọ̀ mi tán fi ya wèrè. ok etí náà fi ń gbọ́ lọ́rọ̀ yẹn máa yà wọ́n wèrè. òun lọ fa ńgbà tá a bá sọ̀rọ̀ kan ẹlẹ́mi ò ní tọ́ ó ní kó máa ṣe báyìí o ó ní kó máa ṣe kí ni o ó ní ọba ntí ń wí wọ́n bá máa wí etí lọ gbọ́ jàǹbá ṣe létí. ẹlòmíì gan tẹ́ wí gan kò gbọ́ yé. àdéhùn la sọ. kò gbọ́ yé rárá. ojú yìí sì ní ọ̀dàlẹ̀ lòun náà. Allahu Akbar. ọ̀dàlẹ̀ lójú o ẹ ṣọ́ra fojú ẹ ṣọ́ra fétí. tọ́ àtàkùn ṣe kìlọ̀ o ṣọ́ra fojú. ọ̀dàlẹ̀ ni ojú ọ máa rí nǹkan báyìí yóò rí aṣọ tí mo wọ̀ yóò sì máa pè ojú pé jìnnà ni yóò sì máa pè native yóò sì máa pè ní material. La ilaha illallah. ó sì rí. ó sì mọ̀ pé kíni ni. gbogbo ń tà ń wí ẹlòmíín rí í sì tún jiyàn. ọkọ̀ sì mọ̀ gbọ́ mi. ọkọ̀ ń gbọ́ orí ipò tọ́ ni. ọ̀kan nínú àwọn àbá ẹ̀jẹ̀ wọn á bóyin lónìí ẹ̀yọ̀ kan kẹ́kàn fi ọ̀kan nínú àwọn àbá oní unzur bí àkìlíkà unzur bí àyíníkà. bí àyíníkà. innal aynaka
كاذبة إن العين انظر بعقلك إن العين كاذبة bọ́ọ̀bà wò náà bọ́ọ̀bà gbogbo ntọ́ bá wò gbogbo ọjọ́ tó bá ti wo fídíò àtàyè ṣe àbọ̀rọ̀ tí ń bá sọ tó bá fẹ́ wò mí unzur bi'aqlika làákàyè ni kò fi ṣe ojú torí ojú làákàyè ń bẹ nú ojú. àgbọ́yé làákàyè ní ojú olójú tiẹ̀ lọ́tọ̀ làákàyè sì ní etí tiẹ̀ lọ́tọ̀ ọgbọ́n làákàyè sì ní ahọ́n tiẹ̀ lọ́tọ̀ sẹ́rí gbogbo ìṣẹ̀dá ara wa yìí kí n má tún ju ilé ẹ̀kọ́ má tún di pé ẹ̀dúlẹ̀ torí ẹ̀bùn ọlọ́run tó kú bòmí ni ẹ̀dúlẹ̀ gbogbo ìṣẹ̀dá ara wa bá a ti dúró yìí bẹ́ẹ̀ lọ́lọ́run dá làákàyè náà. Allahu akbar. gbogbo ń ta ni làákàyè ni. làákàyè ìlérí ó lápá ó lẹ́sẹ̀ ó lójú ó nímú òun náà nínú bá ti wà ní. gbogbo nǹkan tá a ní yìí ni làákàyè ni. Allahu akbar. ọlọ́run ó dídí ẹ̀dá kan làákàyè náà ọlọ́run wá jù sínú ara tiwa ó wá fi ibẹ̀ ṣe ilé ó fi orí wa yìí ó fi ṣe ilé àmọ́ gbogbo ń tẹ́ ń bẹ lára wa ẹ̀yà ara wa lòun làákàyè ní imú. ọgbọ́ ìjọ tí gbogbo àwọn kí là ń pè é àjàwárí wà bí kílẹ̀ ń pè oríkèéríkèé ara gbogbo part of the body làákàyè ìjọ tí gbogbo ẹ̀ bá ti kú tí ò ṣiṣẹ́ mọ́ tí wà yìí nù ní ṣiṣẹ́ mọ́. Allahu akbar òun náà ti kú nù. ṣé tún sọ̀rọ̀ tí ó tún dààmú làákàyè wọn báyìí. kó dààmú làákàyè wọn kó dààmú làákàyè wọn nígbà tí wọn ní fi làákàyè. mímà ni tí mo tún wúyi náà ìmọ̀ kan ni mo tún wálé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà ìmọ̀ ní. ìṣẹ̀dá wa yìí bá ti wà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làákàyè náà rí lára wa. Allah. ló fi já pé jáwárù kan ni làákàyè. lóòótọ́. ibi tó ti mà anabi ni lamma khalaqallahu al-aqla njọ́ tọ́lọ̀ ń dá làákàyè faqala lahu ẹ̀wọ̀n kan khalaqallahu al-aqla ọlọ́ ẹ̀dá lòun náà. anabi ló sì wí. anabi ló wí faqala lahu aqbil ọlọ́wọ́n àánú làákàyè kọjú sí mi ọwọ́ kọjú sí thumma qala lahu aqbil ọlọ́ yà kẹ́yìn sí mi ọkẹ́yìn sí ìyẹn pé làákàyè lójú sí lẹ́yìn báwọn náà ṣe ní ojú ta ní báàkì ọlọ́run wa ni wàbíkà ahus wàbíkà u'adhib wàbíkà uzibu gbogbo ẹni tí ìbá mú láyé ìwọ ni ọlọ́pàá tó máa fi mú gbogbo ẹni tí ìbá jẹ́yà ìwọ ni máa fi jẹ́yà gbogbo ẹni tí ìbá ṣẹ̀san fún ìwọ ni máa fi ṣẹ̀san fún làákàyè yẹn ẹ̀dá kan ni ọlọ́run wa ni kí ẹ̀dá làákàyè ìṣẹ̀dá làákàyè tèmi ó ti báwọn ọlọ́run wa ni kó pé ojú làákàyè mi ò fọ́ etí làákàyè mi ò di gbogbo ẹ̀ ló pé kọ́dà làákàyè tèmi tún máa dírẹ́sì. mo ṣe mí kọ. kọ́ọ̀sì. bàbá. làákàyè mi máa ṣe kí ni. nígbà tó yẹjú. nígbà tó yẹjú dáadáa. làákàyè dé ń dá. òun lèmi máa fi lójú làákàyè wò náà torí pé innal ayna ṣe rójú èyí tá ń bẹ lára ti wà yìí káàdùbà òpùrọ́ lòun ìjọ tójú yìí ti dókùrọ́ tó ti purọ́ fún mi ìjọ òun ní ti lò ó má ní ti lójú làákàyè. Allah. àwa ń tẹ̀lé bàbá mùdírù pẹ̀lú ojú làákàyè ni kẹ́ ẹ kójú wá fọ́ pẹ́pẹ́ ń gbé ojú wọn fọ́ ni wọ́n ń tẹ̀lé káyì ojú tá a fi ń tẹ̀lé ojú làákàyè ni. ọwọ́ ni wasma bí àkìlíkà akilu náà ni akilu àti kọ́líbù ni wọ́n ń ṣiṣẹ́ pọ̀ èyí ní tún lọ bẹ̀ wọ́n lónìí torí ní tá a fẹ́ yẹn ọ̀tọ̀. mímọ̀ mi tó ní yẹn. sẹ́rí làákàyè àti kọ́líbù kí ibo làwọn méjèèjì ti jọ pàdé kí lọ́ọ́ pa wọ́n pọ̀ tí làákàyè àti kọ́líbù tó fi jẹ́ pé bí làákàyè bá zẹ́ lọ zẹ́ bọ̀ wá yóò wá gbé kinní wọn wá sínú kọ́líbù kọ́líbù ni wọ́n bá a sẹ́ ọ̀gbọ́n kọ́líbù ni wọ́n bá a sẹ́ iṣẹ́ kí ni kọ́líbù ti ń ṣe fún akílù wọ́n tó o bá mọ̀ yín sọ. watch out iṣẹ́ kí ni kọ́líbù ṣe fún akílù. ibo làwọn méjèèjì ti pàdé bó o lọ ọ̀rọ̀ wúrọ̀ lọ́hùn sọ fáwọn méjì. kò ní tán bẹ́ẹ̀. lẹ́dà yín wọn lẹ́nu sí. àní kó watch out ṣáàlá o. so ńgbà wá yá mada kọ́sìm. àgbọ́yé sà. ńgbà wá yá bẹ́ẹ̀ téèyàn bá wá ti fi etí làákàyè tó bá ti fi gbọ́rọ̀ ó ti yé báwọn àbá rẹ wasma biqalbika ọkàn rẹ lọ́wọ́ àfi gbọ́rọ̀ tí làákàyè bá ti wá bí ọkàn ọ wà fi ọkàn rẹ gbọ́rọ̀ torí pé inna sam'a khawan etí tá a fi ń gbọ́rọ̀ yìí jàǹbá ni ọ̀dàlẹ̀ lòun so làákàyè yẹn ni mo fi ń ṣiṣẹ́ ẹ̀dá kan ọ̀wá lè máa tán àmọ́ gbogbo nǹkan yòówù tó ọba mà tọ́lọ̀ ń bá fún ọ walillahi alhamdu ẹlòmíì ní gbogbo nǹkan báwọn lóòótọ́ gbogbo tó wíwú bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò yẹ kọ́ pé àmọ́ ẹlòmíì wá ní àmọ́ kí ni àǹfààní tá a fẹ́ mú bẹ́ẹ̀
ẹni tó béèrè àǹfààní wo la fẹ́ mú bí àdíìsì tí mo mú wá mo wá dá a padà fún tọ̀hún wípé àǹfààní wo la fẹ́ lò níbi àdíìsì bàbá ànábì ọwọ́ náà. Allah. kọ́ máa lọ lè júwe fún rẹ̀. Ànábì wọlé tọ̀ Aisha lọ́mọ ọdún 6. àǹfààní wo la mú bí pé ànábì wọlé tọ̀ Aisha lọ́mọ ọdún 6. kí ló fẹ́ ọ̀ya kọ́ sọ́ntì ọ̀fẹ́ dà fún wa kọ́ sọ́ntì bàbá ànábì ọwọ́ náà tọ́fẹ́ dà fún wa àwọn tó kà jáde pé bàbá ànábì ọwọ́ náà ntí wọ́n kà ni wọ́n tú jáde èmi náà tẹ́mi kà jáde wípé àwọn 8 kan lànàbì ní ọwọ́ náà inú àwọn sọ̀hábà ntí mo kà mo tú kí Mawlana Sheikh Adam Yahya tó wá ní báwọn kọ́ fíhùn àwọn tó sáwọ̀ ni àwọn èèyàn gbónú rẹ̀ sí. ní agbónú rẹ̀ sí ni ó ti yé kọ́dà bí n bá tiẹ̀ kọ́dà kọ́ yẹ pé mi náà fẹ́ takò wọ́n ọ̀gbọ́ kọ́dà bí n bá fẹ́ takò wọ́n ní takò wọ́n mọ́ torí kíni torí pé mo padà rí wípé nígbà wọn ti ní àwọn tó sábẹ́ wọn tí ì sábẹ́ wọn ni kí ni wàhálà mi ti mọ̀ pé rárá o sàábé gangan ni wọ́n o àjẹ́ pé mi náà fẹ́ káwọn sàábé wọn náà tẹ́lẹ̀ ní ìyá àgbà yìí tí wọ́n wí ọgbọ́ èyí ń dáa ju kí n tún máa lọ ọ̀rọ̀ lọ́rùn lọ. atọ́ba yẹ kí mo bá fẹ́ fi sọ̀rọ̀ ìbàjẹ́ àwọn sàhábà ni yìí tó máa lọ wọn. àwọn àgbẹ̀ fi sọ̀rọ̀ ìbàjẹ́ àwọn sàhábà ni tí mo kà mọ́ sọ tí wọ́n sì mú yìí tọ́ da màánà tọ́ da ju èyí tí mo tú un lọ wọn ò sọ pé tí mo kò rí bẹ̀ bá àmọ́ màánà tí wọ́n mú wá wọn ó da ju èyí tèmi mú wá wọn lọ mo sì júlẹ̀ fún wa ó ti yé báwọn àáfàá mi sì ni wọn dáadáa ọgbọ dáadáa àáfàá wa ni wọn dáadáa kódà à ń ka tírà wọn yáyáyáyáyá tààràtà. jẹ ibi ọ̀rọ̀ tíra tó sọ jẹ wá padà bọ́ síbi èyí tó sọ pé kí n kàn sọ yìí kí n kó kárafa jẹlisa yìí kí n sáré sọ man huwa Sheikh Adam Yahya tala wọn gan ẹni tó jásí pé ńgbà tí Sheikh Adam ń bẹ láyé ó ṣe tíra Sheikh Adam rí tíra rẹ̀ ọgbọ bẹ́ẹ̀ ni Sheikh Adam ka tíra rẹ̀ bàbá wa sọ fún ọ̀kan nù àwọn àgbàfà ọ̀kan nù lé ńlá nílọrin inú àwọn àgbà nù lé ńlá àwọn máa pilẹ̀ bàbá wa pe ọ̀kan nù wọn bàbá wa pe sẹ́gbẹ̀ẹ́ kan gbé àwọn katira Sheikh Adam Yahya Sheikh Adam sáfù tẹ́ bá to Sheikh Adam sí lẹ́ẹ̀fì ma bí Sheikh Adam Yahya náà ti tó bí Sheikh Adam sí wa tó tó ń kálukú ń ròyìn Sheikh Adam wàlẹ̀ aláma kìíní kan bàbá Sheikh Adam táwọn ròyìn pé òsì kankan ọ̀sẹ́ni kankan táwọn ròyìn wọn wọn wá katira Sheikh Adam Yahya Sheikh Adam wa rí pé eléyà ṣe wá jọ mí pẹ̀lú kìtá bàbá yìí torí tẹ́ bá ń wo ọwọ́ Sheikh Adam bá ti ń kọ̀ọ̀kan ẹ máa wọ́wọ́ Sheikh Adam èmi ka ogbó tíra àwọn nípa gbogbo ẹ̀wọ̀n kó fún mi gbogbo júùdù tán kó àwọn tíra mọ kà á tán júùdù alama yẹn ìjọ kan náà mọ ká ẹ̀kan náà mọ ká mo sọ fún wa pé ẹ̀kan náà mọ ká ogbó ẹ̀ mo sì ti bọ́ ogbó yìí. ó dùn ní fa ó dùn ní èmi lẹ́kùn tíra tọ̀ bí tíra Sheikh Adam mọ rí mi sí ọlọ́wọ́ wọn náà rí ó dùn ní. Sheikh Adam wa ní kí ẹnìkan lọ lé ẹni wọn pe ẹni tá a wí àgbàlagbà bàbá wa lẹni náà nítorí wọn jọ ma Sheikh Adam inú àwọn ọmọ ìpìlẹ̀ bàbá pé kọ̀rọ̀ pé ọmọ Ádámù yìí ọjọ́ mi ọwọ́ rẹ̀ sì jọ mi àmọ́ ìfẹ́ wọn pa mọ́ ń lọ́wọ́ bàbá wa kó tíra náà nákàlí kí wọ́n pè é nákàlí bàbá wa kó odidi nákàlí tí Sheikh Adam Yahya tí ó fi lo ayé rẹ̀ wọ́n wá kó lé bàbá náà lọ́wọ́ pé má jẹ́ nìkan mọ̀ o bá ń kó fún o ní wọ́n máa sá báyìí wọ́n máa lo báyìí bí máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní dẹ́mi rẹ̀ lóbodò. bàbá tí tí ọmọ ẹ lẹ́yìn àfa àti dó tọmọ kéwé pé nǹkan kò ní ṣe. bàbá wa sọ pé a máa sọ fún lẹ́yìn eléyìí tó ṣe yìí kọ́ máa ṣe tíra mi hàn kó jẹ́ ń kú tẹ́ ń bá kú tán gbogbo ohun tí ọba wa ṣe jáde kọ́ máa gbé jáde. kó wá tẹ́ kó fa abájọ. ọgbọ́ àgbọ́yé bàbá. tẹ́ ẹ bá wo tíra Sheikh Adam Yahya tẹ́ bá ti rí Adam èèyàn ní fẹ́ ka Yahya mọ́ Sheikh Adam gangan lẹ́ pè. ó jọra wọn. ẹ bá ti Adam ẹ rò pé Sheikh Adam ló ti tẹ́ra ni ẹ ní ma pé Adam Yahya ẹni bá wò dáadáa ní ma pé tọ́ àlórí Adam ti lẹ́ẹ̀kọ́ Yahya ni eléyìí ẹni tí Sheikh Adam wá kírẹ́dìtì bẹ́ẹ̀ lọ́ọ́ ma kéwú bẹ́ẹ̀ o ti yé báwọn làwọn wà ní kírẹ́dìtì ẹ̀ ọ̀gbọ́. ó ma kéwú àfa. Sheikh Adam sí ni Mawlana Sheikh Adam sáfù wò látò Sheikh Adam sí àtòun Sheikh Adam sí sáfù àwọn ulama al-muslimin min ghayr al-arab. àfa mùsùlùmí. tó lọ lè wádìí yìí àwọn ulama al-muslimin min ghayr al-arab o ti yé báwọn
odidi tírà kan ni wọn náà kó sínú lọ́tọ̀ ó tún ṣe bá sùn wọn èmi tí gbogbo ẹ̀ lé bá ṣe. ṣé láàrin pé wọ́n ń bi yín kwẹ́sítà àwọn sàábé wọ́n fárun náà lẹ́tún ráyè. rárá gbogbo yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ tí ń ka ulama ul-uzab àwọn àpọ́nú àwọn àgbàfà tí wọn ò níyàwó ọjọ́ tí wọ́n rántí ìjọ òun náà ni mò ń ka yẹn náà. La ilaha illallah. so ibẹ̀ ni wọ́n ti ka pé àwọn àfà tó jẹ́ pé àwọn ni ìsìláàmù ṣe bá àwọn ni wọ́n ìsìláàmù fi ọfọkàn tẹ̀ wọ́n lónìí. láàmú fọkàn balẹ̀ sí wọn lọ́dọ̀. mímọ̀ fọkàn balẹ̀ sí wọn lọ́dọ̀. Allah. ó ti yé báwọn. àgbọ́yé. tí wọ́n yé sì sọmọ Lárúbáwá. Masha Allah. inú wọn ni Síbàwé yìí ìmáàmù nù ájà àbíkílẹ̀ máa pè. Kana. Síbàwé yìí yẹn. Kana. La ilaha illallah wa President àbò náwó nù. President àwọn náwó gbogbo ẹni ọba máa náwó gbogbo àgbáńlá ayé Síbàwé yìí lọ́gá rẹ̀ kì í sọ ọmọ Lárúbáwá. Rárá. ó sì máa ju ọmọ Lárúbáwá lọ. Masha Allah. Al-Farabi kì í sọ ọmọ Lárúbáwá lọ lè wá díẹ̀ ta ni wọ́n ń pè bẹ́ẹ̀. léwà assignment nu. lọ wá díẹ̀ Ibn Sina lọ wá díẹ̀ Ibn Sina kì í sọ ọmọ Lárúbáwá ó di mélòó ó di mẹ́ta. Al-Dhahabi lọ wá di rẹ̀ gbogbo àwọn kọ̀ọ̀kan tí ń wí máa wá di ìtàn wọn lẹ́yọ kọ̀ọ̀kan kì í sọ ọmọ Lárúbáwá. Allahu Akbar. ó ti yé báwọn Abdulqahir Al-Jurjani ó ti yé. àfa tó ma gbogbo lóga ó ma gbogbo lóga. ọmọ Lárúbáwá kọ́. Lábárúwá kọ́. kì í ṣe Lábárúwá. La ilaha illallah. kátó wá sọ oní àdìsí ni. ọgbọ. àfa aládìsí náà tó ń bẹ. àfa aládìsí ni. tí gbogbo ayé ń dá kọ rẹ̀ lónìí al-Imam al-Bukhari. Imam Bukhari aládìsí ńlá ni tí gbogbo ayé ń dá kọ rẹ̀ lónìí. tí wọ́n gbà yí pé tíra rẹ̀ ni asahul kutub ba'da kitabillah. kì í sọ ọmọ Lárúbáwá. gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí wọ́n yé ṣe kí ni. wọ́n yé sọ ọmọ Lárúbáwá. wọ́n sì wà nù tí gbogbo ẹlẹ́sìn gbogbo àfáwọ̀ ẹlẹ́sìn àtàfún mímọ̀ lónìí tán bá lọ tán bá bọ̀ wọ́n darí sọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ni. Ọlọ́run wá fún àwa náà ní àwọn arú wọn níyà yìí ní lọ́dọ̀ tí wọ́n yà yìí ó fún wa ní Sheikh Ibrahim Niyas ní Senegal ó fún wa àwọn Lárúbáwá náà gbà wípé eléyìí àfáàní Lárúbáwá gbà kìí sọmọ Lárúbáwá ó tó sọ wọn tó fún wọn láàyè mẹ́mbàrí ní lọ́hùn pé ṣáájú wa ó kírun bíi tá nàbì tí ń kírun. Niyas ẹlẹ́ẹ̀kejì mu Al-Allamatul Iloda Sheikh Adam ẹnì kejì náà nu lẹ́yìn Sheikh Ibrahim Niyas ṣe Adamu kò sí kẹta wá tí ì rí kẹta dì sí. àti rí kẹta dì sí òun ní sọmọ Lárúbáwá àmọ́ bẹ́ẹ̀ nínú ulama ul-muslimin min ghayri arab ó sì mọ̀ táwọn Lárúbáwá fi wá mà wípé eléyìí àmì ni wọ́n ní bí ibà ṣe pé ilà àkọ́kọ́ àwọn ọba jìbìrú ẹ̀ wípé ara àwọn lélẹ́yìí. yóò Yusuf Qaradawi tó kúnjò ní yìí bọ̀rọ̀ ṣe Adamu ṣeré ọgbà wípé bí Qaradawi ṣe tó ti ya àyàkúya ni ọdọ́dọ̀ ṣe Adamu tó ṣe báyìí bó ti wá rí ni bó ti yé báwọn irú Sheikh Adamu náà lọ́wọ́ aṣọ wípé ọmọ yìí àṣẹ wá ń jọ wá pẹ̀lú nǹkan kíkọ báyìí òun ni Sheikh Adamu Yahya wọ́n ń sin Mawlana Sheikh Adamu jẹ bó ti ẹ̀ jásí pé Sheikh Adamu Yahya ni tòun ti bẹ́ẹ̀ náà èmi tí Adamu gbẹ́sẹ̀ lé ń bí ẹsẹ̀ wọn wá àwọn ò tí ì rí bẹ́bẹ̀ lé táwọn ó gbé ẹsẹ̀ débẹ̀ ń bí mímá àmọ́ kò sẹ́ni tí ọmọ wo tí ò ní ma wípé ẹni ìjọ tó bí bọ́ntì wá rí irú ẹni bẹ́ẹ̀ tó bá wá mú nǹkan kan wá nínú mímọ́ ọ̀gbọ́ nǹkan tí mo kàn fẹ́ kó yé wa tí mo fẹ́ sọ fún ẹ̀yin èèyàn wa àwọn tá à ń pera ló mímọ́ ni pé bí irú èèyàn bẹ́ẹ̀ bá mú kinní kan wá nínú mímọ́ ẹ má ti sáré jáde fótì torí ẹ bá jáde yìí ó bẹ́ sẹ́nu tírélà. bẹ́ẹ̀ni kí ló bá ti ọ̀lẹ́. èmi yẹn sì fẹ́ bẹ́ sẹ́nu tírélà. ẹ kọ́kọ́ wádìí ẹni yìí ẹ wádìí tó wí káàkiri tẹ bá wà lọ oko tẹ wà lódò tẹ lọ kútúwéńjì tẹ lọ lẹ yíbò tẹ lọ gbogbo ẹ tẹ ẹ bá ti wá rí ẹ sáré pé tọ ẹ mo lẹ ti rí àwọn náà ẹsẹ̀ wá sọ bí tí ọ wà fún yín. Mawlana Sheikh Adam ìyá màá pé Sheikh Adam sì sọ àdìsí kan tẹ́nìkan kan ò tí ì ríbi tíra tó wádìí sí. Bàbá sọ àdìsí kan. àdìsí kan ẹnìkan kan ò sì tí ì rí gbogbo àfọ mímọ̀ wọn ò tí ì ríbi tó wádìí sí. ẹ dákun ṣe lè fún wa ládìsí. ní fún wa
ní fún wa ní máa ná gbogbo ẹ̀ má àmọ́ lè wádìí ẹ̀ kó lè wádìí sí o. iṣẹ́ Ádámù sọ àdìsí kan tí gbogbo àfọ́ ò tí ì rí ibi tó wádìí sí. mo fọlọ́ mẹ́yìn. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. tọ́ bá mọ̀ ìwọ sọ tí wọ́n bá mọ àdìsí ń sọ. so kọ́lọ̀ mọ́sà bá wa ṣàlékún dáadáa. àmín ẹ̀mí àní ìbéèrè. naam. ẹ dákun ìbéèrè yìí mọ̀ràn la fẹ́ kó jẹ́. tọ́ eríṣiríṣi àwọn ọ̀rọ̀ là ń rí táwọn èèyàn sọ pé ó ti di àṣà jákèmọ́lì ọdọọdún ni wọ́n fẹ́ ní ráǹkì yóò wá sọ kínní kan lẹ́gbìí yóò mọ fi dayérú yóò mọ dá wa lálẹ́ yóò mọ dá làákàyà àwọn èèyàn yóò mọ kọ̀ǹfíìsì àwọn èèyàn irú àwọn tán wí gbólóhùn afẹ́kẹ́ bá wa gbà wọ́n mọ̀ràn. Kọ́sìm bírú eléyìí irú mi bá wà yunifásitì ó ti yé báwọn wọ́n máa retí ẹ̀ ní. táwọn followers wá wí nù wọ́n ní ó yẹ kán ti gbà yín jámíà irú làákàyè yìí jámíà ni wọ́n ti ní ìdí ẹ̀. wọ́n máa retí ẹ̀ ní tí gbogbo àwọn lecturers tí ń fi làákàyè wọn tí ń ju nǹkan sí làákàyè wọn. aláwọ̀ dókítà wọn dà. òní já sí pé ẹni wọ́n bá jẹ́ lecturers wọ́n kàn máa mutí lásán nù ọ́fíìsì wọ́n máa fi làákàyè wọn. sẹ́rí tá a bá ti sẹ́rí kí ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ wípé ọdọọdún ni máa ju kíní kan lẹ̀ ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run wọ́n má bínú ká má bínú èmi náà kọ́ n táwọn èèyàn ń bí mi ni. Allahu Akbar. báyà wọn mọ̀ bí mi ni kò yé mi tọ́pìkì tí wọ́n fún mi ni. ìwọ́n mọ̀ nígbà tó ti mọ̀ kẹ́ ẹ̀ mọ́. ọ̀dà nísìnyí bíi tí mo lọ níjó ní tọ́pìkì kan bẹ tí wọ́n fún mi bẹ́yìn tírìtì ẹ̀ ni mo àmọ́ yìí tírìtì ẹ̀ wọ́n máa gbé tọ́pìkì lé mi lọ́wọ́ mo sì mọ̀ àmọ́ yìí tírìtì tó ní bá tírìtì àwọn tó ní yéé mo yà lọ bùnmí ẹnì kan tó fún mi pé wọ́n á sọ̀rọ̀ sí mi létí pé tọ́pìkì mo yà ṣègbè tí ń ṣe tán ìwà yà síbẹ̀ wọ́n fún mi ní àwọn èèyàn náà ń béèrè lọ́wọ́ mi pé ẹnì kan á sọ fún mi pé akànwó tó bá ti gbé tọ́pìkì báwọn lọ́wọ́ yín ẹ máa sọ́nù lé fún wọn ẹni ó béèrè kò ní sọ́nù lé. arukunla nígbà tẹ ẹ yanjú kọ díyà kẹta lánàá wàlọ́hì tàláì lóru yìí ìbéèrè mẹ́ta ní bẹ lọ́dọ̀ mi báyìí tí ì sọ fún yín báyìí mẹ́ta báyìí lẹ́nu òru ànámọ́júmọ́ àárọ̀ ìbéèrè mẹ́ta ti wà lẹ́wọ̀. wọ́n máa béèrè lọ́wọ́ wa ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ olólùfẹ́ wa ẹ̀yin tọ́já sí wípé ń ta bá jùúlẹ̀ yìí mímà tí ń bẹ lẹ̀ ń wò ló ń kálukú náà fẹ́ ń gbìyànjú pé jẹ́ ń takò ẹni yìí jẹ́ ń fẹ́ ẹni yìí ní nǹkan báyìí èmi máa ń retí tí ń bá sọ ọ̀rọ̀ kan àbí ń bá mú kọ̀díyà kan àbí ń bá mú kíní kan tó bá fún mi lọ́bì kan àbí tí ń bá dà torí mi àbá fún mi wọ́n bá béèrè mọ́sí àlà lọ́wọ́ mi tọ́já sí wípé ọ̀rọ̀ ọ béèrè nǹkan tó bá jẹ́ nǹkan zunna nítorí kí àwọn èèyàn máa bú mi ọgbọ́ kí n wá pè é ní fárídù súnà náà ní pè é so èèyàn gbọ́dọ̀ dá ojú mímọ̀ rú torí tó bá dàrú wọ́n padà rí bàyánu rẹ̀ tó dáa ó ti yé báwọn níbò míì wọ́n wá sọ̀wọ́ da aláìmọ̀kan ní ìsinmi jẹ́ nìkan sọ mí di aláìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì ń bẹ kí n tún yàn kò sí bí mo ti sọ rí wípé èmi mọ̀ mà tán wọ́n lánàá Sheikh Adamu Yahya kí mo wí nísìn kí mo kún nísìn mo ní àfa wa àwọn tí àwọn Sheikh Adamu Yahya ti kọ́ ń Darul Ulum tí wọ́n ti kọ́ ń bẹ̀ táwọn náà ti di àgbákò ẹni tí ń jòkó ti Sheikh Adamu Yahya ti ń jáná sí wọn dókítà nípa Basulayi àgbákò nípa set méjì àwọn Sheikh Adamu tani ni. La ilaha illallah ọmọ kẹ́kọ̀ọ́. Sheikh Adamu barabalẹ̀ Sheikh Adamu tani sì ni àfa wa ni. Masha Allah. Sheikh Adamu Yahya àfa Sheikh Adamu tani tó wà ni. La ilaha illallah. ọgbọ́n ẹ wo nǹkan. ṣe àwọn Basulayi ó ti yé wa ọmọ kíwù ni wọ́n jẹ́ sáwọn Sheikh Adamu Yahya ní Darul Ulum. Allahu Akbar. ó ti yé wa kì í jẹ́ pé bóyá wọn kàn jọ bóyá wọn kàn rìn àpàdé ara wọn bì kan kọ́ odidi dókítà ní tọ́já sí pé Basulayi fúnra ara rẹ̀ àlìjẹ̀nu yìí máa wò pé bóò ni àlìjẹ̀nu èèyàn dókítà kọ́ máa jáná sí fẹ́ni tí ò gbà dókítà. La ilaha illallah. kí ni ẹ máa jù mí lójú pé ìbẹ̀rẹ̀ ti mọ̀ pé Sheikh Adamu Yahya yìí àgbákò ni àní dr Ọlágúnjú Ridwanu wọ́n ní ẹni táwọn ń wò ní mọ́ríyá tó ya àgbákò ń bi orin kíkọ òun ni Basula dr Ọlágúnjú tó yẹ kí Al-Muhami farabalẹ̀ àbá Ọlágúnjú èèyàn gbọ́dọ̀ pè yàn ní wèrè torí àwọn tó máa ń pè yàn ń wèrè ó ti tún di ọbẹ̀ di bí èébú àyíbẹ̀ kọ́ ni àmọ́ Ọlágúnjú kò ní ìdí káròyìn Ọlágúnjú mọ́
ọgbọ́ Ọlágúnjú wà nínú ẹni tí yìí ń rí tó ọmọ bí sàdúrà fún Sheikh Adam bọ́ọ̀ bá rí ju Ọlágúnjú nìkan lọ Ọlágúnjú tún wá ní báṣùlá ọ wà nínú ẹni tó ń rí pé bẹ́lẹ̀ yìí mo fẹ́ jọ eléyìí ọgbọ́n mi àgbọ́yé báṣùlá yìí ni wọ́n á ń jáná sí fún Sheikh Adam Yahya bó ti yẹ kó wọn ò lóhùn abẹ́yẹ kó gbogbo kan pọ̀ so àwọn yìí wọ́n wá ohun kí wọ́n wá jánásì ohun kí àáfàá wà sí kò sóhun ajánásì kò sóhun àmọ́ àwọn méjèèjì bọ́ bá kọlù wọn àbílí so àlùfáà wa ni wọn bó ṣe wá jẹ́ àáfàá wa ni kọ́ wa ní tí wọ́n bá wí nǹkan mi ká má wádìí ẹ̀ agbọ́dọ̀ wádìí ẹ̀ ni ọgbọ́ àwádìí rẹ̀ tá a bá sì mú nǹkan kan wá tí bàbá Sheikh Adam Yahya bá takò mí tí n bá lẹ́rìí mi lọ́wọ́ èyí tún mú ẹ̀rí wọn wá ó ti yé báwọn wọ́n lè padà wá lè yọ mí wá tí ó lè mú mi àmọ́ èyí tó ká mo tún rí yìí àwọn náà fàyè rẹ̀ lẹ̀ kọ́dà bàbá mùdírù fàyè rẹ̀ lẹ̀ bàbá mùdírù fàyè rẹ̀ lẹ̀ bàbá mùdírù ìwọ tó bá takò mí o bàbá dẹni tó takò mí o kọ́ takò mí o bàbá fàyè ẹlẹ but àwọn èèyàn ṣàtún èyí takò wọn èébú ni ọ̀yàn máa bú kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fáwọn àlùfáà wa ọ̀làdà Sheikh Adam Yahya kọ́lọ̀ ń bá bàbá wa ṣàmójútó wọn kọjá mi wọn ogun dáadáa nínú tọ́lọ̀ ń fi sàánù Ọlọ́rin ni kọ́lọ̀ ń jẹ́ mi wọn ogun dáadáa alibarikola Muhammad èyí tọ́lọ̀ ń fún wa kó wa náà nù mímà tó ń kálukú ń gbé kì í Ọlọ́run má gbà lọ́wọ́ wa èmi máa sọ kí ní kan pé ẹnìkan ò lè expect mi kí n dé wá sí gbogbo àni máa sọ kí n máa sọ tíátà fíìmù tí mo ti wò kí n máa mú káyà fíìmù wá ẹgbẹ́ tí n bá sọ káyà ọ̀hún gan yọ ni mo ti wo fíìmù yẹn rí so o ti get. àwọn káyà sọ pé tí yẹn bá ta fáwọn sọ́yẹ́ rì. tọ́ ọ bá ta fáwọn sẹ́yìn wọ́n fi ṣe èèyàn máa rẹ̀sẹ̀tì pé òun ní màá wá mú wá tí n bá ti wá débi wá sí gbogbo ìkáyà tó pọ̀ kà tí wọ́n máa jẹ́ àǹfààní àwọn tíátà ti lò náà. bẹ́ẹ̀ni wọ́n ti fi ṣe fíìmù. wọ́n ti lo gbogbo ẹ̀ wọ́n ti fi kọ fíìmù. ntòkù tá a níìdì òun ni wípé kí ni àǹfààní táwọn èèyàn fẹ́ jẹ nínú mímọ̀ tọ́lọ́run fún wa. Masha Allah. ẹlẹ́mìíràn ní bàbá àmọ́ àgbà ẹ kìlọ̀ fún bàbá ìmọ̀mọ́ àgbà onímímọ̀ ni wọ́n. dáadáa. bàbá mọ̀mọ́lẹ̀ onímímọ̀ ni wọ́n. dáadáa. bàbá mọ̀mọ́ gàmbàrí onímímọ̀ kátó wá pé àbá jánásì. dáadáa. gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn ó ti yé wọn kò sí aláìmọ̀ kankan onímímọ̀ ni wọ́n àfáà wa sì ni wọ́n bá a bá mú nǹkan kan wá tí àwọn bàbá bá ní èyí tí wọ́n fún ọmọ wọn pé yọ yìí kú ń bẹ̀ fẹ́lẹ́ yìí kún wọ́n fún wa ni ẹlòmíràn wá kí bàbá mọ́mọ́ bàbá kíní kan wá ní jẹ́ àwọn bàbá ó tún farabalẹ̀ máa tún yanjú tó kù ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àwọ̀ ọmọ kájọ máa ná tá a bá ná tán tí a bá rí yanjú láwà kú lọ́dọ̀ àwọn àgbàlagbà kí wọ́n bá wa ọ̀rọ̀ mímọ̀ ni o kì í sọ̀rọ̀ pé yàn ń da ìlú rú ni yọ bẹ́ńtà ṣe káwọn ọmọ jàgídíjà gan pé ẹ bá ń da lúrú kéwú ni mò ń ṣe kíni mina ni mò ń ké ó sì wà lákọọ́lẹ̀ èyí tí n bá sọ tí ó bá sí lákọọ́lẹ̀ ẹ takò mí èyí sọ fi tọ́ wa so Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yin tẹ́ jẹ́ followers wa àtẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa Ọlọ́run ó dúpẹ́ fún yín ẹ kú tẹ̀lé gbogbo gbà ẹ sì kú àníyàn dáadáa tí ẹ fi ń lò pẹ̀lú wa kọ́lọ́mọ sábà wa dúpẹ́ fún yín kó má jẹ́ kí Islam ó bàjẹ́ gbogbo àwọn àlùfáà wa pátá tí wọ́n jẹ́ onímímà àti ahlùzúnnà ni àti súfì ni ó ti yẹ wọn onímímà náà ni oníkálukú wa ó ti yé báwọn Ọlọ́run má gba ìmọ̀ lára ẹni kọ̀ọ̀kan wa ọlá Muhammadu Rasulullah Ọlọ́run jẹ́ agbára Ramadana yìí ká gba àkálẹ̀ Laylatul Qadri ló dé yìí Ọlọ́run jẹ́ àfihàn ọ̀nà àti dùnú sí gbogbo ń tá a bá tọrọ mbẹ kọ́lọ́run kó gbà fún wa gbogbo àwọn tí ó lọ ìtìkáàfù kọ́lọ́run kó gbà fún wa àwọn tí ó ṣàdúrà nulí náà kọ́lọ́run kó gbà fún kálukú wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabi sallallahu alaihi wasallam.